نظرت أموري من بدايتها إلى أواسطها فالحمد لله إلى أواسطها فالحمد لله الحمد لله كنز لا نفاد له من قاله مرة للخير يزداد من قاله مرة للخير يزداد أني تابعت فلاتني lọ́jọ́ ọ̀la kò tó nǹkan kan nínú ọ̀rẹ́ aláwùsá àti aláàánú àwa tá ń dúpẹ́ la tó fẹ́ gbà náà dà nínú ọ̀rẹ́ ọpẹ́ Sunday lọ́dọ̀ àlìsíkì láàlú àìdùn yẹn tán bàbá àgbà sọ̀lá wọ́n jí Ọlọ́run tún lékún ọdún ọjọ́ orí wọn ọ̀pọ̀ ìyẹn ló tó wá fàṣàbà bí èní kò sí tá a fẹ́ wí ju alhamdulillahi náà lọ Ọlọ́run dákun máa kọ̀ pé àwa Ọlọ́run dákun máa kọ̀ pé àwa. àwọn kan bẹ tí wọn bá máa rí àgbáyé ni ó fi wá àkàsọ̀ tún mọ́ ẹ̀ kí wọ́n lè gbọ́. àmọ́ bí tá a wà yìí àdìtúmọ̀ tí ń bẹ fún tààmì ìdíyòye wọn tán. kódà àti máànà tí ń bẹ fún ṣùkúrù òye wọn tán. ẹ̀yẹ wọ gbọ́dọ̀ bàbá wa alájà nítorí ọ̀pẹ èmi náà lè. ẹ wá wá jòkó ṣèbí nítorí ọpẹ́ èlé náà ni ẹwà àwọn ẹlẹ́bíra tún nà ìlè tí wọ́n jòkó ṣèbí nítorí ọpẹ́ èyí náà ni ẹni tí ó bá ṣe àdáhámúdú nílá yìí yóò dùn mí Ọlọ́run dákun wá gbọ̀ pé àwa Ọlọ́run dákun wá gbọ̀ pé àwa. Ànábì Muhammad Akẹ́yìndé ẹwọ téèyàn máa ń jẹ gálà léèdì pẹ̀lú kùnú. bàbá àjùlá gáwí àbí mínírà lóra tí ń gbádùn rẹ̀ tí ń mú jẹ. tẹ wá ní kó fún yín lẹ́yọ̀ kan bẹ̀ tó ní kò sí. àwọn lẹ́ni yẹn àmọ́ kò kí ń sọ̀rí dínà nínú àwọn. béèyàn máa ń jọ fáadà tí wọ́n dídá sí. màmá méjì ni ó ń bẹ̀ ní ibẹ̀ pẹ̀lú inú ẹran. ẹ tún wá bẹ̀ kó fún yín ní kan ní ibẹ̀ ó ní kò sí. bàbá wa mi kú dí àwọn lẹ́ni yẹn àmọ́ kò kí ń sọ̀rí dínà nínú àwọn. ẹni tí wọ́n bá dárúkọ Ànábì Muhammad lọ́dọ̀ rẹ̀ tí wọ́n wojú. tó sì gbọ́dọ̀ dákọ̀ Muhammad Akẹ́yìndé tí ọ̀wá yòókù Muhammad àwọn nìyẹn. Ọlọ́run mo fàlùbáríkà Kùránì mo fi bẹ́ẹ̀. àlùbáríkà Muhammad yọ̀ràn mi mo yọ̀ wọ Muhammad lọ́dọ̀ mi. mo yọ̀ wọ Muhammad lọ́dọ̀ mi. ẹ jẹ́ kí bàbá wa transformer gbogbo wúlámà wù kárí ayé. bàbá wa Ṣéfù Ádámù wọ́n wáyé rere. àlè àlórí wọ́n sì lọ púpọ̀ ní ibẹ̀ ayé rere. gbogbo tí wọ́n fi sí ilẹ̀ ó tún bẹ lórí oore. kò sẹ́ni tí ọmọ wàhálà Ṣéfù Ádámù látàná. nínú iṣẹ́ wọn làwọn wúlámáwù tí wọ́n jòkó. ọlọ́dún kò máa dàyé irun mọ́mọ́ jẹ́ fàyè ìṣòpin. bàbá Ṣéfù Ádámù àlè àlórí. bàbá tó sọ mí ìmọ̀dí tó wulẹ̀. bàbá mi kú ní àìmọye ọmọ tó yẹ kó
dágá àlà lójú rẹ̀. Àìmọye ọmọ tó yẹ kọ́ta bisikíìtì níléèwé. Bàbá Ṣéèkì Ádámù wọ́n wá sọ fún aláwùsá àti ìkẹ́kọ̀ọ́ gbàgbé. Lórí kádàrá tó wá pọ̀ mọ́ wọn látọ̀run. Wàhálà tẹ́mi àlè lórí ṣe lórí wọn ni kó jó dìmọ̀ nìkan dọ́là. Bẹ́ẹ̀ bá ti rí gbogbo èyẹ ó bàbá wa àgbà alálùbárí gbà bí wọ́n ṣe rí. Bàbá mi kú díà nífẹ̀ẹ́ kó o ṣe dárò yìí. Àfihàn kó o ṣe dárò yìí. Àlùbọ́dá mi ń rọ́pò lọ́jọ́ tọ́lọ́run ti ní kí n pàdé yìí. Àwọn oríire lọ́dún ti lékún nínú ayé mi. Ọlọ́jọ́ mi lápò ẹjọ́ náà ilé polówó orí ìyá Àlìbágàwí. Torí pé táwọn èèyàn bá pè mí gbogbo èèyàn tó bá pè mí náà kọ́ ni mo lè dá lọ ohun tí máa lọ. Àmọ́ tíyàwó mi bá ti wojú fóònù tó bá fi dó. Tó bá wá rí bí Àlìbágàwí ní ibẹ̀ ní ibẹ̀ ó ti fọ́. Àtàlà bá wá rí màmá àgbà sọ̀dá yìí. Ìdí nìyẹn tọ́lá olóká dára rẹ̀ kì í ṣẹ̀dá mi ò ní ìfẹ́ kó o ṣèdárò yìí. Bàbá ọlọ́dún ẹ̀dẹ́kun iye ọdún tẹ́ ẹ bá fẹ́ lò ẹ ló ti tó. Ọlọ́run jẹ́ ẹsẹ̀ 50 nílé ayé. Ọlọ́run jẹ́ ẹsẹ̀ 60 nílé ayé. Ọlọ́run jẹ́ ẹsẹ̀ 70 nílé ayé. Bàbá ọlọ́run jẹ́ ẹsẹ̀ 100 nílé ayé. Kẹ́ẹ̀tọ́ wá ṣe 110 pẹ̀lú àlàáfíà ìyàtọ̀ nira. Ọlọ́run jẹ́ ẹsẹ̀ 120 sótìtó. Pẹ̀lú ẹ̀mí báríkà alukóra ni ẹ ò ní wáyé síbáṣìbò. 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 Kò sẹ́nìkan tó bọ́ nínú àdánwò. Ẹnìkan lọ́hùn sọ nìkan ló lè bọ́. Olúwa bá wa sọ bàbá ọlọ́dún. Kò sẹ́nìkan tó bọ́ nínú àdánwò. Ẹni Ọlọ́run sọ nìkan ló lè bọ́. Olúwa bá wa sọ bàbá ọlọ́dún. Sọ̀láhì Olúwa sọ bàbá. Kò sẹ́nìkan tó bọ́ yìí. Àìmọ̀jú dábàá. Àlìbàmọ́ wí. Olúwa bá wa sọ bàbá ọlọ́dún. Sọ̀láhì bá wa sọ bàbá. Bí
Àjàdí o iṣẹ́ pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Bàbá Àjàdí o ọlọ́run bàbá Àjàdí o iṣẹ́ pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Ọlọ́run bàbá Àjàdí 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 Sàláhì ọlọ́run dákun bàbá Àjàdí iṣẹ́ pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Bàbá Àjàdí o. Mo kí àbáwá àìsínú ọba tí ó sọ ní lórúkọ tọ́lọ̀ wá ní kórìkọ́ náà kó máa lóra wọn. Ọlọ́run ní jẹ́ alápadà sí ibú. Ọlọ́run ní jẹ́ alápadà sí ibú. Tó bá tún yàtọ̀ sí báyìí ó tún máa dá sí ni ọlọ́run ẹ̀mí ọlọ́run. Ọlọ́run àgbàmì kú ní ìbáyà rò bá níkàlẹ̀. Ọlọ́run ìmọ̀ ọmọ Abdulaziz Al-Bagawi. Ọlọ́run wọlé àbúrò àgbà tí ń dolólè ní àṣẹ àsọ̀láàyè. Ní lápadà sí ibú. I love you so much. You can have your seat.